Africa Content TV. Olórí ọmọ ọba là ń jẹ́. Ojú àrùsà mọ́ra. Àfìdí pọ̀pẹ́ ní jẹ́ fún òde àìdè wá sí olú ayé òkùnkùn rẹ̀ o. Yóò jẹ́ gbàgbé bá súnmọ́ rẹ̀ kí wá. Jọ́sọ̀ náà ní jọ́sọ̀ náà ní jọ́sọ̀. Oh, Baba don't ski me. I just say what I want okay. Oh, yeah, Baba said, go say what I was olórí ọmọ bá kílẹ̀ yìí jẹ́ òye gbogbo àtọ̀ ẹ̀ màmá mi olórí lọ́wọ́ oríṣẹ́ lànà jẹun gbàdúrà o olórí lọ́wọ́ ìgbà yẹn adé gbọ́dọ̀ sí tìlú ọ̀pá níjẹ́kù òde wa. Gbogbo bójú mi sí ìyàwó pátápátá, gbogbo àtọ̀ rẹ̀ máa gbà mí.
jàmú. Ayé ọmọ pọ̀ láàárọ̀ ó pẹ́. Orílẹ̀ orílẹ̀ jàmú wá dúpẹ́ o. Orílẹ̀ ìṣọ́bọ̀ sí lálùbáyé ọkọ̀ lè yẹ kẹ́rù ọ̀dà. Bàbá bọ́sẹ̀ ní ìyá ẹ̀dẹ́mú kí ẹ. Ìgbé fújì. Ayé ń di ọmọ bàbá ẹ̀.